fẹ́ríjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ ìdájọ́ yóò dá. Ọlọ́run jọ bá wa káfà. Ọlọ́run àmín. Ọlọ́run jọ bá wa káfà. Àmín. Ìfẹ́ríjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. Kó fẹ́ríjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. الشيخ علي بن صالح مكتا أنا كنت الشيخ تقر ولايا بابا ونيبادا كالي علايا الشيخ أحمد شمكي علايا بابا ونيكورا بابا باتوري Bàbá wa ní sọ̀rọ̀ bàbá mi máa sọ. Àmúfẹ́ Ádámù Ádámù àlè Alimari kasi Ádámù àlè Agogun mati Ádámù àlè Ọ̀pọ̀lọ̀ ọ̀gàrà Yorùbá ló máa ń dá. Nínú ọkùnrin ṣé ìfúnlẹ̀ kàmáàlì àlẹ́ Ádámù. Mufti àkọ́kọ́ fún Ìlọrin. Bàbá oníwà pẹ̀lẹ́ bàbá ní Nàìjíríà. Nínú tó ní Ṣéìfù náà làgbàdì. Àṣẹ́fù Yúsùfù bàbá làgbàdì. Lára wọn tó ní Ṣéìfù àgbàdì dìbò mà. Àṣẹ́fù Bùbágà. Warahmatullahi wabarakatuh. Alákùnrin ẹ̀jẹ̀ kí á sọ̀rọ̀ àgẹ̀mọ́ wájú kò ní pẹ́ rárá. Ẹ dákun tó lọ lọ́wọ́. Ẹgbẹ́lẹ́gbẹ́ ẹ̀dùnkú báyìí. Ẹ dákun. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا فمن نكث فإنما ينكث على نفسه ومن أو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين. Mo kí ọlọ́wọ́ jájọ pẹ̀lú Allahu Akbar. Allahu Akbar. Mo fi ọlọ́wọ́ bá ní náà wọ́n kí Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn àgbàlagbà tá ń jẹ́ àlùbáríkà wọn káàkiri gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ nílẹ̀ wa ilẹ̀ Yorùbá. Ọlọ́run ṣàbá kẹ́ gbogbo wọn bisimilahi qul huwa Allah. Mo Muhammad sí ebẹ̀ ni ẹ fi lè mọ́ kí mi gẹ́gẹ́ náà mú wa. Kìí ṣe lómi. Àwọn àgbàlagbà tí a ń jẹ́ àlùbáríkà wọn tí Ọlọ́run bá ń tijú máyé lára tí wọ́n ń bẹ lórílẹ̀. Ọmọdé ń bẹ́nu àgbàlagbà ń bẹ́nu ọkùnrin ń bẹ́nu obìnrin ń bẹ́nu wọn. Ọlọ́run máa ṣàbá àlékún kàrámà wọn láyé. Àmín. Bismillahi inna a'tayna. Inna a'taynaka al-kawthar fasalli li rabbika wanhar min shani'ika al-abtar. Àkọ́kọ́ náà mo kí ẹni tí ó jẹ́ kí ìjókòó yìí rọrùn báyìí fún mi láti wá náà ni àfáà wa Sheikh Yusuf ìjọba ẹ mọ̀ bóyá ẹ mọ̀ wọ́n wàláhì bí ẹ bá ṣọlá ní àfáà ẹ̀nídé àyímá àkọ́kọ́ mo yé tí kó sásí pé èmi ni wọ́n retí lóde àbí ẹ lọ́wọ́ bẹ̀tà ló ṣàwọn èèyàn ti pọ̀ mi ì fẹ́ bá ti di pé tí ń fẹ́ máa pẹ́ jù báyìí kó má di pé yóò dàbí fáàrí ẹni lè wá mọ́ àfáà yìí sì ni bàbá wa Hariri yìí tọ́ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ máa ṣe lọ àfáà pè mí níjọ́ òní yìí bí ẹ̀ẹ̀mejì lẹ́yìn tó já sí pé tó bá jẹ́ni tí ò ní bíbí tí ò mọ Ọlọ́run ọba ni nǹkan tara tí wọ́n gá tó ṣe fáàrí tí wọ́n ní rí tẹlòmíì àfọ́ òtún wọn wò bẹ́ẹ̀ wọn náà pẹ̀lú ògbó Ọlọ́run yín pè yín padà
nígbà tí wọ́n pè wọ́n padà tí mo dọ́dọ̀ àfọ́ wa ní Ajégúnlẹ̀ wọ́n ní wàláhì iṣẹ́ ẹ̀ ṣé kò ní dàbí àrífín ọ̀yájú ní kílẹ̀ fẹ́ àwọn ṣe nǹkan báyìí àwọn sì fẹ́ kí n yọjú pẹ̀lú ògbó ọlọ́mọ sí ń bọ̀ àwọn program mi bàbá wa àtàání program mi tún ṣe gbogbo àkiri gbọ́ tí wọ́n ní àwọn wà nílẹ̀ yìí fẹ́ dọ́dọ̀ wọn ní ìpadà rí méjì kẹfà pa àfọwọ́dá kò ní dá o ẹni tí máa ń pọ̀ yẹn lè yẹn ń dápọ̀lé padà ní ọlọ́run bá járe yín pé alùbáríkà nígbà Muhammad mo kí àgbàlagbà tó ń bẹ ní ẹ̀gbẹ́ wọn ọlọ́run máa járe yín pẹ́sà mo kí àfáwa small body but big engine small but mighty. ẹ̀yin ló yẹ kí wọ́n máa pè ní ó kéré ju owó rẹ̀ lọ ó kéré ju owó rẹ̀ lọ ẹ̀bùn olúwa pọ̀ àdúrà tèmi fún yín náà ni wípé wọ́n á sọ pé igi tó bá tọ́ kì í pẹ́ ń gbó ìbọmọ ènìyàn náà ló ń bù ú lára ọlọ́run ní fi kankan ṣe yín o àmín. alibarika nígbà Muhammadu sallallahu alaihi wa sallam àṣìṣọ ọ̀rọ̀ sí ní kí wọ́n sọ pé ọmọdé ni bọ́lọ́mọ bá tó gbé ẹrù àgbàlẹ̀ yín lórí ọlọ́run ọbẹ̀ yìí ṣì í tò kò yé gbé ẹrù àgbàlẹ̀ ọmọdé lórí bí bàkárí yẹn sọ pé alábòsí lọ́lọ́run kì í sì ṣàwọn alábòsí àgbà ní Babátúndé ní ẹ bá dá nǹkan mà yóò mọ̀ pé tàwọn tà náà ló padà wálé ní tọ́lọ́ kó wọlé ànábì Muhammad tọ́lọ́ má jẹ kú sọ́nà bí èéfín àmín. alùbáríkà ànábì Muhammad sallallahu. ọlẹ́ni tí ó rò ó kóun lè mọ kíkan ṣe nú ayé tí ẹ̀sìn sọ́dẹ̀ tó máa ṣe níyà yìí ẹni tí ò lérò kóun tiẹ̀ lè kọ́ bàbà rí bẹ̀lẹ̀ tàṣí kóun mọ bàtà ṣe láyé ká tó wá sọ computer engineering ká tó wá sọ wípé èèyàn mọ oúnjẹ ẹ̀sìn ká tó sọ wípé èèyàn tún ṣe ọṣẹ ká tún sọ graphics èèyàn design èèyàn ya fọ́tò káàkiri ká tó tún wá sọ make up so ẹ̀yin lẹ́jẹ́ kẹ́lòmíì ní interest pé ẹjẹ́ ọmọ tó fẹ́ wá ṣe láyé látàtàrà yín ó detect talent ẹ̀ talent sì yàtọ̀ sí skill tí ẹ bá ṣàṣìkò tí ò sí talent ó yàtọ̀ sí skill ṣe ṣáwọn èèyàn gbà bẹ́ẹ̀. àwọn tó wà talented pọ̀ láyé lágbájá náà ní talent báyìí ní talent báyìí skill yàtọ̀ ok àfààní mi àjọ wà talented ní field kéwú ni àmọ́ skills oníkàlùkù èmi àti yàtọ̀tọ̀ ní bá dé àyè ìrọ̀lẹ́ ọlọ́run jọ skill mi nìyẹn tí ò common kò kí n sábà jọra wọn talent máa ń jọra ṣé ẹ gbọ́ mi yé ni àbí mi ò communicate I'm communicating àbí yeah so skill yìí wà rèé ó tún depend lórí bí ẹ bá ṣe dictate skill rẹ̀ sí ẹlòmíì ń bẹ kódà pure water ní òmàtà ọ̀nà ìgbà tó ṣe ń gbà ta tí ó tún yàtọ̀ ẹwò kan tí wọ́n ṣòro lórí Facebook láìpẹ́ ìlànà kan mórí ni ó suit up ó quit ó lo ties ó lo tie ó wọ suit so everything ó dẹ̀ ta pure water ó package ó wà talented láti ṣáájú tó rọ business ṣe ó tún wá ní skill tiẹ̀ lọ́tọ̀ way of tóun fi ń sell nǹkan tiẹ̀ àlùmọ́ọ́mù ni wípé adúpẹ́fẹ́ tó jẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ fẹ́ lọ láyé ọ̀pọ̀lọpọ̀ mọ ibi tó fẹ́ lọ láfi ń dààmú káàkiri o ọ̀nà méjì ló gbà wọ̀ lọ́rin pàápàá tí wọ́n bá ń bọ̀ wá sí ọ̀nà Èkó ẹ lè gba express ẹ lè gba old road ọ̀rọ̀ ayé mo fẹ́ sọ fún yín mọ́tò tó bá dáa ó bìlíìfù pé kóun gba expressway òun ò ní kan port o òun ò ní ṣe anything wọ́n máa lọ straight ni mọ́tò tí ò dáa tó ó bìlíìfù nínú mind yẹn pé kóun gba old road gàdàgàdà kìíní kan torí pé àyíbá àmọ́ bí mọ́tò òun bá takú sọ́nà òun ó tètè rẹ́ni pé bọ́rọ̀ ayé sì ṣe kọ́ rí kọ́mù mọ́tò tí ò dá ń gbà míì tó bá rẹ́ni ṣe wá sí àbí gáìdì rẹ̀ ni express ló yẹ kó gbà nítorí wípé a kì í fojú jọ́ọ̀jì nǹkan
èyí tọrọ wò pé mọ́tò òun dáa kóun gba express ni ó wá lè jẹ́ òun ní padà takú sọ́nà oníkàlùkù rìn ní àmọ̀nà tó yẹ ká gbà ẹni tó yẹ kó gba express ó lọ gba old road látara pé kò tí dictate ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni tó fà náà ní pé ọlọ́wọ́n bó mọ́lẹ̀ òtútù ó máa láṣọ ẹ gbọ́ ọlọ́wọ́n bó mọ́lẹ̀ òtútù náà ó máa láṣọ wọ́n ní olè ń jà ládùúgbò yìí ó ní bí aṣọ tiẹ̀ kọ́ ni wọ́n máa ká wọ́n bá ká tán wàá sọ́fà kó tó rí mi kà kó tó rí mi rà bó tiẹ̀ já sí kí wọ́n padà mọ́lẹ̀ yẹn lọ́la kò lè dáṣọ padà mọ́nà inú ilé ayé tá a wà yìí gbogbo ọ̀nà kan la yan bá ti ń dààmú kiri yìí inú ilé ayé tá a wà ń bẹ̀ yìí gbogbo ọ̀nà kan la yan bá ti ń dààmú kiri yìí adélé ayé la bá dààmú mọ́ra wa látara àwọn alágbára míì tí wọn ò lágbára wọn síbi tó dáa lẹ́ẹ̀fi gbọ́dọ̀ fọlọ́wọn baálẹ̀ lẹ́sìn gbọ́dọ̀ mójútó ń tẹ́ bá ń ṣe torí pé àwọn àfáà sọ wípé kullu izzin idha lam yuwaqqad aw lam yuwaqqad bi'ilmin fa ila dhillin yasir code as in code ni and again is a quote tó yà sí pé wọ́n tó bá fẹ́ mọ̀ nǹkan ṣe láyé gan tó bá ara kọ wọ́ọ̀dì yẹn tó kọ kíláàmù ẹ̀ sórí as in o lè máa fi ṣègbésí ayé kí làwọn àfáà sọ wọ́n ní kullu izzin gbogbo yìí kankan tẹ́ ẹ rí láyé yìí bó tilẹ̀ ń kó wa talented tó idha lam yuwaqqad bi'ilmin tó o bá ti fi mímọ̀ kan dè é mọ́lẹ̀ bí ẹni tó ti mọ bàtà ṣe nísìn ìmọ̀ kan ní tó já sí wípé tó bá mójútó ò ní tọrọ jẹun ẹni tó mọ ọṣẹ ṣe ìmọ̀ kan ní idha lam yuwaqqad bi'ilmin bí o bá ti fi ìmọ̀ dé mọ́lẹ̀ kó fi dé gbogbo yìí tó ní lára nì fine boy ni kìnìkan ni ọmọ kìnìkan ni fa ila dhullin yasir èyí ó padà di pé ó di ẹni yẹpẹrẹ láyé ni òun ní lè pè é sọ̀rọ̀ lọ́la sọ wípé gbogbo wa náà adélé ayé bábà ti ń dààmú ní ọlọ́run bò dá wa fún dààmú ń tá a fi mọ̀ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ẹ má bàa ń já. Bismillahir Rahmanir Rahim nínú Suratul Baqara aya 103 yaba ti kàátá oko 104 106 105 mo fẹ́ lò ibi tí 103 ti bẹ̀rẹ̀ ní pé walau annahum amanu wattaqaw lamathubatun min indillahi khayrun law kanu ya'lamun 103 nuni. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم 104 نوني 8 موافق لغاقا ناني 105 ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم أما والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم lóòótọ́ ni kó láwọn tó sọ̀kalẹ̀ lélẹ́rí àmọ́ nínú usulul fiqh lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n kọ́ wa wọ́n ní al-hukmu bi umumi al-lafzi la bi khususi as-sababi mo rò pé lè ké mu wa al-hukmu بعموم اللفظ لا بخصوص السبب amari ọlọ́run bá sọ súra mi pé Suratul Baqara bẹ́ẹ̀ bá kà á látòkè délẹ̀ bó ti pọ̀ tó nì ó lè má ju abala méjì lọ tọ́lọ́run bó fi sọ̀rọ̀ màálù tó ti torí rẹ̀ sọ tọ́pìkì yẹn. Suratul Hajj ó lè má ju áyà márùn-ún mẹ́fà lọ tọ́lọ́run bó fi sọ̀rọ̀ hajj tó fi sọ súra nì tó sì máa bá nǹkan mi lọ tó sì nítumọ̀ nù ayé. ẹjẹ́ àlọ́ mọ̀ wípé gbogbo wa kọ́ láyé fóríire fún o. wọ́n sì ní wípé a kì í màwẹ́ ẹni gángan àfi tẹ́ bá ti rí nǹkan mẹ́ta lọ́dọ̀ rẹ̀. tí mẹ́ta ní bá pèsè lára tó sì ń ṣe bẹ́ẹ̀ lọ bó ti bẹ́ẹ̀ ti máa nígbà tó ti ní mẹ́tẹ̀ẹ̀ta èèyàn ni ẹ súnmọ́
àkọ́kọ́ ń bẹ̀ náà ni wípé bá a ti jọ ń ṣe síra wa yìí kò rí kò sùn ní ẹ bá gbóhùn ara yín kódà bó jágo méjì ẹ sáré lọ bọ́ra yín níjọ́ tí ìyàwó bá dé tẹ́ bá kọ̀ntínú ẹ dira yín ẹ má fẹ́ra yín lé ìyàwó a máa pe ìmùláwò a máa dictate nǹkan míì fọ́kọ ìyàwó sọkọ rẹ̀ dọ̀tá gbogbo ayé ń gbà míì látara ó mọ̀ pé ní tó ń bá ṣe yìí èrò rẹ̀ ní pé tẹ́ bá kọ̀ntínú báyìí yóò máa já ẹ àwọn nǹkan míì tí ò jáfáfá sí nígbà tó mọ̀ pé nìyẹn jáfáfá látara owó. ẹlẹ́ẹ̀kejì náà ní ipò àti agbára àtàṣẹ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ipò agbára àtàṣẹ àwọn kìíní tí ọlọ́run ọba ò bá tẹ̀lẹ̀ lára èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dé èèyàn ó ṣì í lò ipò agbára àti àṣẹ kò jọra wọn o. ipò agbára àtàṣẹ ni ló papọ̀ lára àwọn olóṣèlú kìí ṣe wípé owó lẹ́lòmíì nù ò ní o àmọ́ hot seat yẹn they can do and undo lẹ́yìn tọ́mọ̀ pé táwọn bá ti kú òǹgbẹ kò ságbára bẹ́ẹ̀ mọ́ àwa wá ń rò wípé owó tí wọ́n ń gbà sálárì yẹn ló kún wọn lójú ẹlòmíì ní tí ó àwọn ọmọdé ọmọ rẹ̀ ò ní tòṣì tágbà náà ò bá wọ̀ ọ́ wọ́n lówó yẹn ńlẹ̀ àmọ́ agbára àti ipò ẹni tó bá ṣe sí lọ́wọ́ rí ẹjá wo nígbà tá a bá ń lo seniority bóyá secondary school bẹ́ẹ̀ àwà lẹ́sẹ̀ 3 ẹ mọ̀ pé máa ń gún yàn ọmọ junior míì tẹ́ bá rí kí ọmọ olówó ni tó sì lówó lọ́wọ́ tó ń ṣakọ́nù school á fi agbára àti ipò wa á dẹ̀ fi punish rẹ̀ pé wá bíbá kí ló ń ṣe ẹ́ láti ẹ̀ fún mi lówó rí ni sit down there I'm talking you are talking you are bloody fool. kò sí báwo yẹn ṣe lè pọ̀ tó lọ́dọ̀ bàbá ẹ̀ ọ gbọ́dọ̀ òbí ẹ̀yìn torí pé ẹ̀yin ni senior rẹ̀ ẹni pé kò jọra wọn. ẹlẹ́ẹ̀kẹta lówó bówó bá dé nísìnyí ó máa ń dictate nǹkan mi fún yín tẹ́ máa misbehave nísìnyí àfẹnutọ́nà bá ṣàánú kò yọ ẹnìkan lẹ̀ foundation ni kókó bí n bá rí àlá àti 10 million nísìnyí lápèjúwe ni o ẹ má jà tara wọn ní bá rí àlá àti 10 million nísìn ó súnmọ́ kí n má lò òde fóṣù kan torí kéyìn máa wò ó pé kí wọ́n fẹ́ fún mi tí ní jù bẹ́ẹ̀ lọ lákàntì lẹ́yìn tó ti já sí pé kò rẹ kó rí bẹ́ẹ̀ àmọ̀dé tá a lọ tá a ti ṣoríire tá a ti pàdé àánú ọlọ́run gbogbo ń tọ́fà ń ṣe yìí nísìn yàrá social media láwà ọ̀rọ̀ ṣòro sọ àmọ́ gbogbo ń tọ́fà ń ṣe yìí ọlọ́run lè má wò ohun tí wọ́n kí ìní kọ́ má kírun o bọ́lá òun bá sì wò ó lè attach kiri ìmọ̀ tó fi dòdìdí níwájú ọlọ́run nítorí pé mo sọ kíní kan pé ọlọ́run máa sọ nínú Al-Qur'an pé innal ladhina amanu wa amilu salihat ìbejì ni wọ́n ní Kùránì wọ́n ń yára wọn àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó ń kírun ó gba kíní kan wọ́ wa amilu salihat tó sì ń ṣe iṣẹ́ dáadáa ìlànà bẹ́ẹ̀ bá ń kírun tó níwà abú a lè fọwọ́ sọ̀rọ̀ pé yóò ranú ọlọ́run bẹ́ẹ̀ náà ni bí yẹn bá ń hùwà rẹ̀ tó wá fẹ̀mí balẹ̀ lórí ìwà rẹ̀ nìkan tó lóun ò ní kírun ṣé possibility wà pé yóò ranú ọlọ́run á ń bèlè tá a sẹ́ni tí ń kírun tó tún wá ṣàánú irú yín báyìí ló jẹ́ kí n sọ wípé irun nílè má kún tó ń wájú ọlọ́run tọ́já sí pé ìwọ oúnjẹ fáwọn tí wọ́n ti jákàmùná pé ṣé mo sì lè mọ̀ nǹkan báyìí láyé bẹ́ẹ̀ tí ń ṣe ẹlòmíì lè fi ṣoríire o ẹlòmíì ó lè má jẹun ẹlòmíì ó fi ga àmọ́ tó bá ń bí pé ṣe mọ̀ ń pa kan báyìí yóò lóhun lẹ́ experience rẹ̀ mo ní ìwà dọ́là ní padà sí ọ̀dọ̀ ẹ̀bùn olúwa mo wo American film kan I'm sorry to say ìyẹn wọn máa mú ẹ̀kọ́ káàkiri náà ni àgọ̀mọ́ abuse nǹkan Nàìjíríà ni mo wo American film yẹn wọ́n sọ síbẹ̀ pé bàbá yẹn ntí parent ẹ̀ kọ́ ni wípé try to be doing good àti máa ṣe dáadáa tó bá ti ṣe dáadáa fẹ́ nìkan instead tẹ́ni yóò fi sọ pé thank you sọ fún wípé kó má sọ pé thank you kóun náà try láti ṣe irú dáadáa tó òun ṣe fún ẹ fẹ́lòmíì ẹ gbọ́ mi yé
irú bá fàṣẹṣẹ nísìn wọ́n ṣe liwajhillahi la nuridu minkum jaza'an wala shukura kò sí ń tẹ́ fún wọn tó làákàyè tí wọ́n fi pe gbogbo àwọn ọ̀gá lè ṣe kí lẹ́ fi ṣẹ̀san owó tán. láàrin wákà àwọn àgbàlagbà tó sọ pé tẹ̀dá ẹgbẹ́ rẹ ló bá túnṣe o tẹ̀dá ẹgbẹ́ rẹ ló bá túnṣe ẹni fọmọ sáyé tó fẹ́ kẹ́yìn ó dùn bẹ́ẹ̀ bá ti lọ́mọ ẹ̀ padà bímọ náà ni ẹni fọmọ sáyé tó fẹ́ kẹ́yìn sùn wọn tẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ló bá tún ṣe ẹni pariwo àfọ́mọ́ mi tẹ́lẹ̀ sọ fún pé yóò dúró jèrè rẹ̀ láyé. àwọn òbí mi yóò sọ pé ọmọ mi máa lọ ó pàdé àánú ọlọ́run wọlé tó mi ò rà burú sọmọ ọlọ́mọ rí láyé ṣé gbogbo obìnrin ló lè sọ bẹ́ẹ̀ lẹ́yìn. lẹ́yìn tó já sí pé ìyálé tí ìyàwó ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rúnú ayé yìí ìyálé ò máa fẹ́ kọjá sí pé ọkọ ọmọ òun ni ó máa dá fún jùlọ ìyàwó ò máa fẹ́ kọjá sí pé òun ni abẹnugangan ẹnu òun ni final say wà lọ́dọ̀ kan tẹ bá wà àwọn méjèèjì ẹ̀rọ pé ó máa affect àwọn ọmọ wọn gbogbo obìnrin tó bá ti ń du kẹ́nu òun tọrọ nílé ọkọ ẹnu ọmọ rẹ̀ ò ní tọrọ láyé níbi àdánwò sì ni àgbéga ọlọ́run bá wà níbi ìdánwò làánú ọlọ́run bá wà. bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹrin nìyá mi lọ́dọ̀ bàbá wọ́n pè súnà wọn. bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí I'm the 7th born lọ́dọ̀ mọ́mì mi. bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí 25th or 6th born. mi ò fi gbogbo Ìlọrin kọ́ ẹ sọ fún mi tí ìyá ni ò bá farada lẹ́yìn táwa náà mọ̀ dáadáa ọlọ́run ò lè fi irú mi ṣẹ̀san fún kọ́lọ́n bá mi kẹ́ ẹ ọlọ́run ọbọ̀ ìṣọba olórí ọ̀fẹ́ o nínú ìsìláàmù tiwa à á ṣiṣẹ́ gbọ́rẹ́ ni man jahada fina lanahdi ẹni gbogbo yẹn lẹ ẹtùmọ̀ kí wù ẹni kọ́ lanahdiyannahum subulana ó ń ṣe déédéé ọmọ tó bá ṣípá ìyá rẹ̀ ń gbé o ẹ ti wá ṣípá báyìí ọlọ́run bó gbè é ó kí mo ti deliver message látara wípé gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe yìí ọ̀pọ̀ nínú rẹ̀ ò ní dùn sí o gbogbo ọjọ́ tí yẹn bá ti mọ̀ wípé tí mò ń ṣe láyé ọ̀tá pọ̀jù àwọn tó ń fẹ́ mi lọ ó ṣọlẹ̀tẹ̀ ìjọ tó bá ti ń ṣẹ̀ṣẹ̀ pé tí mò ń ṣe yìí ayé kó mi jẹ wọ́n gba tèmi ẹni tó ń wò ní pẹ́ láyé o nítorí pé bí kò jẹ́ mi bí kò jọmọ mi bí kò já kàtà mi ní gbogbo dáadáa tí ń ṣẹlẹ̀ làwọn tá à ń pè láyé lóde ìní oníkùn ló mọ̀ká ẹja tẹ̀jẹ́ jẹ̀jẹ̀ kó balẹ̀ pẹ́kàn rí àfa àwọn ẹ̀bùn olúwo òǹrà yín kí ẹ lè máa sọ wípé o má bàtà ṣe bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ sáwọn tó yẹ kẹ́ ẹ ṣe sí ọlọ́run mọ́lẹ̀ òtútù maláṣọ. irú oúnjẹ wo ni àǹtí ìyàwó yín wá ṣe fún yín ìyẹn òun ṣe dédé obìnrin tó lọ lé bọ̀dá rẹ̀ tí wọ́n ń yalu ìyàwó rẹ̀ tí ànábì sì kọ́ wa nínú ládàbí tí ànábì kọ́ wa ní Yusuf sallá ó ní bẹ́ẹ̀ báyìí lè ti tọwọ́ bọ oúnjẹ kan ẹ ti wá tẹ̀sí rẹ̀ ó níyọ̀ ní o iyọ̀ òótọ́ ní o ṣúgà pọ̀ ní o ìsáídà kó farabalẹ̀ pákéjì ara rẹ̀ kó rọra jẹ díẹ̀ bẹ́ẹ̀ kó sọ pé oúnjẹ yìí so delicious kínú ẹni tó ṣe é bá lè dùn àbí kò sì sọ pé ò jẹ rárá torí wípé ànábì yìí fẹ́ báyẹn ló jẹ́. ìwọ tó ti wá kọ́ Catherine lọ́dọ̀ àfáàwá ẹ̀bùn olúwa Al-Hariri ọmọ ológo ọmọ ológo confam bó ṣe rí nìyẹn o kò jáde lásán torókó tó bá kó jáde pé èèyàn prepare rẹ̀ ni màá ti fi ṣáájú tí ó sì ní láfọ̀ sì ní kún kékeré
so tó wá lọ sílé bọ̀dá rẹ lóúnjẹ tó ṣẹ̀ṣẹ̀ máa jẹ àwọn adáná fún ẹ̀ tán torí kó ti wá kọ́ kínní kan lọ́dọ̀ ẹ̀gbọ́n olúwa ọmọ ológo ọwọ́ ń sọ pé bọ̀dá mi báwo lè ṣe bí àwọn ìṣe máa ń ṣe mọ́mọ́ fún yín náà rèé ọlọ́run ó mọ́lẹ̀ òtútù ó mọ́ aláṣọ o bó o bá dẹbírú nítorí pé o wá kọ́ catherine àfa ẹ̀bùn olúwa ọ̀kọ́ wa bẹ́ẹ̀ o tọ́lọ́run lọ́ fi pinlẹ̀ o ila Allahi fasqun wa da' ghayrahu wa ma li mri'in dunahu min sakan wa ma yanha anhu fala ta'tihi wa ma yarda min salihin fa'malan da'i li kulli wanisi bihi tastari' wa kullu wana'in wa kullu hazan. Ibi tí mo ti bẹ̀rẹ̀ náà ni pé kullu izzin gbogbo yìí láyé yìí idha lam yuwattad aw yuwaqqad bi'ilmin bí a bá ti fi mímọ̀ dé mọ́lẹ̀ pẹ̀lú pé mi náà mọ nǹkan báyìí ṣe kódà kó gba sàtífíkẹ́tì lórí rẹ̀ lọ́wọ́ náà pé fa ila dhullin yasir yóò padà wá dópin ni o ọlọ́run má ṣàbá àpò àfáà lẹ́mi ogúngún àwọn akẹ́nìbà Muhammadu ẹ̀yin tó ń kọ́ náà ọlọ́run ní dàlákà yín rú ọlọ́run ó jẹ́ kẹ́yìn náà tún lè máa ṣe jù báyìí lọ fáwọn èèyàn. ahsin ok ahsin ọ̀dà báwọn ẹ̀rí kélé kí ó lọ wà. Èyí parí rẹ̀ ahsin ní ìlálímù sí ìtẹ̀súdí ẹni bá ṣe burú sí ẹ ṣe dáadáa sí padà ó ṣe dédé òwe àwọn àgbàlagbà péyàn bá lé òjò sí ẹ lókun sí. ahsin ayé ọlọ́wọ́n bá ṣe dáadáa kama ahsana Allahu ilayka gbèsè ẹ ti jẹ gbèsè báyìí o torí wípé àfáà wá ti àdá àmánà ọlọ́wọ́n bá tiwọn wọ́n ahsin tiwọn wípé ṣe dáadáa kama ahsana Allahu ilayka ọlọ́wọ́n bá ṣe dáadáa fún ọ ọlọ́run bá ṣe dáadáa fún ọ ọlọ́run ti ṣe dáadáa fún àfáà wa Al-Hariri ẹ̀bùn olúwa ọmọ ológo fún gbogbo yìí ntẹ́mi náà wá sọ pẹ̀lú fíìmù ọjọ́ òní ni pé ẹ̀yin náà ẹ gbìyànjú ntẹ bá mọ̀ ẹ fi ṣe dáadáa sáwọn èèyàn akáàkì àwọn tí wọ́n ṣe dáadáa fún wa tí wọ́n ti lọ wọ́n pọ̀ gbá àtàlẹ́ dárúkọ tán àwọn àgbàlagbà dáadáa alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amnu wa hum muhtaduna wọ́n pọ̀tà àlè dárúkọ tán kọ́lọ́kọ́ ọ̀la àwọn tí mo dárúkọ kó dákun kó lè ṣàlékún kẹ́rẹ́ àti gẹ́rẹ́ fáwọn tí lè dárúkọ lọ́wọ́jọ́ bàbá kí àwọn àgbà wa ọlọ́run ọjọ́ bàbá kí àwọn àgbà wa kò fẹ́ rí ìjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ ìdájọ́ yóò dá ọlọ́run ọjọ́ bàbá kí àwọn àgbà wa ọlọ́run jọ bàbá kí àwọn àgbà wa ìforí ìjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ kò fẹ́ rí ìjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ àṣẹfọ alimi sọ́ọ́lì ìwò janta ẹ̀dọ́gbọ̀n ẹ̀dá ṣe ṣe àṣẹfọ tukuru àlàyé bàbá wa ní Ìbàdàn kálí àlàyé àṣẹfọ Ahmadu sọmọpẹ àlàyé bàbá wa ní kọ̀rọ̀ bàbá bàtúrì bàbá wa ní sọ̀rọ̀ bàbá mẹ́mẹ́sà àlùfáà wa Ádámù àlèlórí alimari kasi Ádámù àlèlórí agogun mati Ádámù àlèlórí ọ̀pọ̀lọ̀ àjàrà olùbàdàn mẹ́ta nínú àtúnyẹ ṣẹ́yìnbùnà kàmáàlì Al-Adabi mufti Ìlọrin mufti àkọ́kọ́ fún Ìlọrin bàbá oníwà pẹ̀lẹ́ bàbá ní màsìgbà nínú àtúnyẹ ṣẹ́yìnbùnà làgbàjì àṣẹ́fù Yusuf bàbá làgbàjì
lára wọn tún ní ṣéwù agbárí kìdúmà àṣẹ́wù Bùbákàr agbárí kìdúmà nínú wọn tún ní ṣéwù náà sàlátì àfáwà ìdá yọmúlá yámẹ́ni nínú wọn tún ní ṣùgbàbá sàlátì lára wọn tún ní dásíkò sàlátì àṣẹ́wù Bùbákàr síkò sàlátì nínú tún ní asádùúgbò sódì Abdul Qadir ṣẹ́wù sàlátì nínú tún ní Abdullah sàlátì nàkíbù láṣẹ̀ràbì ṣẹ́wù sàlátì nínú tún ní ṣáàlì yóò sàmbò hasbunallah ṣáàlì yóò sàmbò nínú tún ní Yahya sàlátì Amirul Jayshi Yahya sàlátì nínú tún ní afáàtàràgbà nínú tún ní Sheikhuna Aminu àlùfáà àgbà Aminu Babata lára wọn tún ní ẹlẹ́hàn pàkátà nínú wọn tún ní arúgbó pàkátà lára wọn tún ní Sheikhuna Misikinu àṣẹ́fù Misikinu Ológbòmọ̀ṣọ́ lára wọn tún ní Sheikhuna Lagodi àlùfáà wa Yahya Muritala Lagodi nínú wọn tún ní Hasan Zaruku nínú wọn tún ní Hasan Zaruku nínú wọn tún ní Sheikhuna Zugululu àṣẹ́fù Mustapha bàbá Zugululu nínú wọn tún ní Saidi Orílẹ̀ sọ́ọ̀rọ̀ afọláwọ̀mí Saidi Orílẹ̀ àṣẹ́fù aláwọ̀mí Saidi Orílẹ̀ bàbá bíámá bàbá rẹ bàbá àgbà bàbá tó gba tọkàntọkàn fáfá rẹ̀ wípé ẹ fi mí ṣe nǹkan bá wù yí bàbá mi ṣe Ádámù náà ò wá sí mọ́ wọ́n tún wá gbà bẹ́ẹ̀ fún bàbá wa oon tèmi ọmọdéọmọ lọ ọ̀gá ńlá gbà Saidi Orílẹ̀ nínú ọdún ní Sheikhuna Latifu Alikabari Olúwa bá wa kẹwọn olúwàjọ dákùn kẹwọn fún wa ṣèjọ́nù àwọn ọlọ́jọ́ ìdájọ́ bisimilahi qul huwallahu ahad lam yalid lam yulad wa lam yakul lahu kufuwan ahad اللهم لا تجعل لعيشنا كدا آمين ولا لدعائنا ردا آمين ولا تجعل في قلوبنا لسواك ودا آمين ولا تجعلنا لغيرك عبدا آمين يا أرحم الراحمين آمين إذ لا نقول لك ضدا ولا مشركا ولا ندا آمين فانصرنا على القوم الكافرين آمين فانصرنا على القوم الظالمين آمين فانصرنا على القوم الحاسدين آمين فانصرنا على القوم المنافقين آمين فانصرنا على القوم الطاغين آمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الأخيار آمين وسلم تسليما كثيرا آمين أفواجامو Islamic Nigeria Islamic latest lectures ọlọ́run ní jẹ́ wálé láéláé آمين ẹ tí ì rí nǹkan kan nínú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ọlọ́run kó wọlé àwọn àgbàlagbà tá a dárúkọ yìí ó jẹ́ ju tẹ́ lérò lọ nínú iṣẹ́ yìí ẹ̀yin sọ pé ẹ̀yin ó máa gbé àwọn àfa alárugẹ láì gba wọn náírà ọjà lẹ́ ń dá sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bó sì ta fún yín آمين alubarika níbà Muhammad ẹ jọra yín lójú látàná ọlọ́run níjẹ́ jọra yín lójú láéláé o آمين àwọn òbí àwọn àfa wa ẹ̀bùn olúwa ọmọ ológo ọlọ́run ò ní fi yín pa wọ́n lẹ́kùn o alubarika níbà Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn tí wọ́n ń gbọ́ mi àtàwọn tí wọ́n ti lọ àtàyìn tẹ̀ ń bẹ́yà yìí ọlọ́run ó ṣe dáadáa fún wa jù báyìí lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. wà á tí a fẹ́ bá wọn ya fọ́tò lẹ́ẹ̀kan náà lẹ́yìn fọ́tò tàbí àti yẹn náà báyìí o. Stay tuned for more interesting programs on My Naija TV.